ní wọ́n mà ti mú ìbò kan lọ sí ilé ẹ̀ tí Fẹ́mi fẹ́ ta ó ní wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ ó ti kú. wọ́n ní obìnrin ti kú. ó ní ó ti kú. sọ́run ló fo oògùn lẹ̀tọ́ ẹni tẹ̀mí. bóyá òun níwájú ilé yẹn ló ti rí wàhálà yẹn. ẹsẹ̀ wa ń já bùtẹ̀bùtẹ̀. bẹ́ẹ̀ ni nígbà táwa ń gbé kiri mi ò mọ̀ pé. 2022 mo ní ìjàmbá ẹsẹ̀ èèyàn tí mo ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ bó ṣe pè mí nìyẹn oníbàwò ni òun rí mi lé wọn á ní ẹsẹ̀ ń dùn mí o láti bíi 6 months náà ti ń gbé mi kiri mọ̀mísì mi ọ̀sì mi wọn á ní tó ó tún wá padà pè mí ègé ó ní ara ló ń lolé o tí mi ò wálé ní èyí ẹ̀. ẹ ra lẹ̀ lọ́wọ́ èèyàn. bẹ́ẹ̀. ẹ ti kọ́lé parí. bẹ́ẹ̀. kì í ṣe pé ilẹ̀ ló wà ń bẹ̀. rárá ilé. ilé how many flats. 2 bedroom. flats. bẹ́ẹ̀. lẹ ti kọ́. bẹ́ẹ̀. ẹ lẹ wá lásídẹ́ǹtì. bẹ́ẹ̀ rárá mo ní wound. ẹ ní wound lẹ́sẹ̀. ok ẹ wàá ráyè dúró ńlé. mi ráyè dúró. tí n bá gbọ́ iye ṣé mo ṣe ń sọ yẹn ló ṣe rí. bẹ́ẹ̀ ni. ẹ wàá ráyè dúró ńlé. bẹ́ẹ̀. ẹ lọ fún ìtọ́jú. bẹ́ẹ̀. bó lọkọ yín wà ń gbà náà. ọkọ mi náà wà pẹ̀lú mi ní Ìkẹrẹ. ṣé ẹ ti bímọ. mo ti bímọ. gbàtẹ́ wá wà ń bẹ̀ fún bí oṣù mélòó lẹ fi lọ Ìkẹrẹ láti fún ìtọ́jú ara yín. bíi 6 months. 6 months. bẹ́ẹ̀. ẹlẹ́ni tẹ́ wá ara lẹ̀ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀. ó wá pè yín. bẹ́ẹ̀. ok mo ń gbọ́ yín. bó ṣe pè mí nìyẹn ó ní ara ló ń lọlé ok mo ní kò sí wàhálà ó wá bá mi ó gba kíì inú àbágbélé yẹn rẹ́ǹtì mo á ní òkè kíì wà lọ́wọ́ ẹ̀ bíi èyí ẹ̀ mo ṣàrí pé ó pè mí lọ́jọ́ kan ó lóun ti sẹ́ǹdì 500,000 sí mi tó ní òkè bọ́ sickness tí mo wà kò jẹ́ kí n ráyè béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n ti rẹ́ǹtì ilé yẹn ni àbí ẹ ti ń gbé bẹ̀ ni bọ̀ mi ṣáà mọ àárín yẹn ó sẹ́ǹdì owó sí mi. ṣé ilé yẹn ẹ tí ì máa gbé bẹ̀ tẹ́lẹ̀ ni. mo ti ń gbé bẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ mi ló jẹ́ kí n kẹ́rù kúrò bíbẹ̀ tọkọ mi wá bá mi páàkì ẹrù. ẹ kẹ́rù. bẹ́ẹ̀. mo gbọ́ yín. after 2 years àbúrò mi wá pè mí torí àbúrò mi kọ́lé sí tòsí ibẹ̀ ó ní sísà mi ó ní màríná ní òkè ilé ọ̀dọ̀ yín tó yá jọba mi débẹ̀ ṣe bí èèyàn tó bá lè rìn ló lè sẹ́ pé màá lọ bíbẹ̀ fún ara mi àbúrò mi wá débẹ̀ fún ara mi bàtà àbúrò mi débẹ̀ wá ní oníbọ̀dà fẹ́ mi èèyàn tí mo ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ àti ìyàwó ẹ̀ ló ń gbélé wá ní tò mo ní ó sẹ́ẹ̀dì owó sí mi o mo ní bọ̀ ó yẹ kó sọ fún mi pé òun pẹ̀lú ìyàwó òun ló fẹ́ máa gbé ilé bẹ́ẹ̀ mi ṣe mọ̀ nìyẹn bó ṣe wá da 20 this year yìí ìyàwó àbúrò mi wá sọ fún mi ó ní bọ̀dà fẹ́ mi ti múyàn lọlé yẹn kó fẹ́ ta. mo ń bọ̀ ilé yẹn 500,000 tí wọ́n sẹ́ndì sí yín lọ́dún wo wọ́n sẹ́ndì ẹ̀. wọ́n sẹ́ndì ẹ̀ ní 2023. owó kí ni wọ́n pè é. kò sọ fún mi gan pé owó báyìí ni. ẹ sì gbowó. kò sọ fún mi bọ̀ létà tí mo wá padà béèrè lọ́wọ́ ní owó rẹ́ǹtì ni. lọ́dún wo lẹ béèrè lọ́wọ́ ẹ̀. mo padà béèrè lọ́wọ́ ẹ̀ ní ẹ́ẹ̀dì 2023 yẹn. oṣù wo wọ́n sẹ́ndì owó sí yín. ó sẹ́ndì owó sí mi ní July 2023 náà. ìgbà tí wọ́n sẹ́ndì owó sí yín owó kí wọ́n pè é. wọ́n ní owó rẹ́ǹtì ló sọ fún mi. olówó rẹ́ǹtì. bẹ́ẹ̀. ọdún mélòó. ẹ̀yin àti àjọsọ̀rọ̀ ọdún. ṣé ẹ sọ fún wọn kán bá yín gbélé yẹn rẹ́ǹtì. mo sọ fún torí kì í ti wà lọ́wọ́ ẹ̀ pé kó jọ kó bá ń gbélé yẹn rẹ́ǹtì kí mi ti wà lọ́wọ́ ẹ̀. báwo wọ́n ṣe rákan nọ́mbà yín. àkáǹtì nọ́mbà mi ó pè mí bó ṣe pè mí nìyẹn máa ní òkè torí èmi náà mo tọrọ ẹ̀pù pé kọ́ńtò kan ẹ̀pù mi pé condition tí mo wà mo dẹ̀ ti náwó jìnnà. irú ẹ̀pù wo. ẹsẹ̀ ń dùn mí gbà yẹn mo wà ní sickness. irú ẹ̀pù wo lẹ tọrọ lọ́wọ́. mo tọrọ pé kán jọ kán yá mi ní owó. lọ́wọ́ ta ni. lọ́wọ́ bọ̀dáfẹ́ mi yẹn. ṣé ẹ fẹ́ ra yín rí ni. àfẹ́ra ó jẹ́ èèyàn tó talẹ̀ fún mi. ẹ máa tẹ̀ wájú. bó ṣe wá da DCN nìyẹn tó kú pè mí bábúrò mi ṣe wá dà nìyẹn pé wọ́n ti kúrò nílé yẹn mo wá gbéra mo lọ́bẹ̀ mo ní pé ẹ̀gbọ́n yẹn fẹ́ tabẹ̀ gbà tí màá débẹ̀ ní this month yìí on the 1 mo wá bá má kan bíbẹ̀ èmi àti pọ́sì mi lájọ lọ́bẹ̀ àtọkọ mi àwa bá má yẹn bíbẹ̀ pọ́sì mi wá béèrè lọ́wọ́ má yẹn pé ta ló ní ilé ó ní òun ti rà lọ́wọ́ lọ́ọ̀yà òun náà wá dẹ̀ pé bọ̀dáfẹ́mi sẹ pé bọ̀dáfẹ́mi ní òun lòún ta fún lọ́ọ̀yà mo ní pọ́sì mi wá béèrè pé ṣe bóyá kẹ́ béèrè àlàyé kẹ́ tó ra ilé wá ní tò ó ní wọ́n sẹ pé èèyàn tó ní ilé wọ́n ti rà lọ́wọ́ ẹ̀ ní 3 million ó dẹ̀ ti travel out mo ní ṣe bí èèyàn tó bá ń wá ṣe ẹsẹ̀ mi fún máa yẹn ó ní èèyàn tí ó kú tó dẹ̀ ní ó kú àbí ó travel ó ní tò nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí mo fi sẹ pé kí n débi.
ṣé Mr. Fẹ́mi yẹn iṣẹ́ wo ló ń ṣe. àti òun lọmọ onílẹ̀ omi olórí òun talẹ̀. ilẹ̀ mélòó ló ti tà tẹ́ ẹ ti mọ̀. ó talẹ̀ fábúrò mi. lómi olórí yẹn náà. bẹ́ẹ̀ Fẹ́mi kí ni ń jẹ́. Fẹ́mi ọmọlọ́lá. ọmọ ìlú wo ni. ọmọ Adó yìí ni. ìgbà tí ó wá sọ fún yín wípé tẹ́ ẹ sọ fún pé kó bá yín wá àyàn sílé. bẹ́ẹ̀ ẹ ló sẹ́ndì 500,000 sí yín. bẹ́ẹ̀ ẹ wá lóun fúnra rẹ̀ ló padà kó sínú ilé yẹn. bẹ́ẹ̀ sà. ṣó sọ fún yín pé òun fúnra òun lòun fẹ́ kó sínú ilé yẹn. kò sọ fún mi, kò pè mí lórí fóònù gan pé ẹ ló èmi àti ìyàwó mi lájọ fẹ́ máa gbélé yẹn, kò sọ fún mi. ó gbé bẹ̀ fún ọdún mélòó. ó gbé bẹ́ẹ̀ fún 2 years. owó rẹ́ǹtì tí wọ́n èló lẹ́yìn fẹ́ máa ló wà lọ́kàn yín láti gbà fún owó rẹ́ǹtì ní ọdún kan. tí bá máa gbélé yẹn sílẹ̀ ní ọdún máa gbé sílẹ̀ ní 200,000. ṣàkọọ́lẹ̀ rẹ̀ wà fún yín pé jẹ́ bára yín sọ pé 200,000 ni mo fẹ́ gbélé yìí lẹ́ o. rárá kò bá mi sọ anything tó ti sẹ́ndì owó sí mi. ǹjẹ́ yìí béèrè pé owó ọdún mélòó. kò bá mi sọ nǹkan kan tákó bá mi sọ̀rọ̀ báyẹn màá mọ̀ pé èyí ọdún báyìí ni. ẹ̀yin náà gbowó. èmi kàn tíǹkì pé wọ́n yá mi ni. ẹ tí ń kì gbowó yá yín. bẹ́ẹ̀. báwo lẹ ṣe wá mọ̀ pé wọn ò yá yín lówó. ìgbà tí mo dé ibi bẹ̀ tí mi ò bá anybody sọ̀rọ̀dì síbẹ̀ tí nígbó mo wá pé Bùdáfẹ́mi mo ní ṣé ti kúrò nílé yìí ni wọ́n ní wọ́n ti kúrò níbẹ̀ ó ní wọ́n dàgbóná sílé yẹn ó ní ìgbóná wọn àbíbẹ̀ òkè ó ní tíyàwó bá sọ̀kalẹ̀ torí wòlíì ni wọ́n tíyàwó bá sọ̀kalẹ̀ wòlíì ni Mr. Fẹ́mi ni ìyàwó ẹ̀. wòlíì ṣọ́ọ̀ṣì wo. ṣọ́ọ̀ṣì bóyá sẹ̀lẹ̀ yẹn gan ò jìnnà sílé ọ̀dọ̀ mi tán ló ń gbà yẹn ó wá ní tíyàwó bá sọ̀kalẹ̀ o á lè bá mi sọ̀rọ̀ òkè ìgbà tíyàwó ẹ̀ sọ̀kalẹ̀ ní after 2 weeks mo wá mẹ́sẹ̀gì ìyàwó ẹ̀ ẹ̀wọ̀n wá sọ fún mi pé ó ní ilé yẹn ò dáa ó ní wọ́n dàgbóná síbẹ̀ ó ní ìgbà tó ń kó débẹ̀ ó ní gbogbo nǹkan tó kó débẹ̀ pátá náà tà tó fi jẹun tó fi ṣe. ta ló da ìgbóná sí. mi ì mọ̀ o ìyàwó ẹ̀ ṣàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run máa kọjú bílẹ̀sì fún mi mi ì lè wá mọ̀ pé wọ́n ti tabẹ̀. ìyá yìí wá gbèrò pé ẹ fẹ́ dáwó padà fún wọn. bẹ́ẹ̀ ni èmi plan pé mo fẹ́ dáwó padà fún wọn torí 750 náà yá mi. ṣé wọ́n yá yín ok 750 náà yá mi. ṣé wọ́n láwọn yá yín ni. òun bá mi sọ anything bóyá ó yá mi ni o bóyá kò yá mi ni mi ì mọ̀. bóyá wọ́n yá yín ni o bóyá wọ́n yá yín ni. bẹ́ẹ̀ ni kò bá mi sọ yẹn. kókó tí ó wá ṣẹlẹ̀ báyìí Mr. Fẹ́mi ẹ ló talé fún ẹlòmíì. ó ti talé fẹ́yàn mi bẹ́ẹ̀ yẹn. talẹ́ ni wọ́n talé fún. awo ni bọ̀ àmórúkọ ẹ̀. babaláwo. bẹ́ẹ̀. wòlíì talé fún babaláwo. bẹ́ẹ̀ babaláwo yẹn gan ti ń gbé bẹ̀ báyìí. sínú ilé yẹn. bẹ́ẹ̀ ni ilé yẹn gangan ló ń gbé báyìí. bọ́ ẹ tún dárúkọ lọ́ọ̀yà lẹ́ẹ̀kan. babaláwo ló ní lọ́ọ̀yà ló talé fún un nǹkan tí mo mọ̀ nìyẹn. kí lorúkọ babaláwo yẹn. àmórúkọ ẹ̀ àkọ́gbà nọ́mbà ẹ̀ lọ́jọ́ tá a lọ bẹ̀ ni. ó ní lọ́ọ̀yà ló talé fóun. láti gbà wo. láti July last year. ìwé ilé ńkọ́ bo ló wà. ó wà lọ́wọ́ mi. ṣe original ìwé ilé ló wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ tèmi àti ẹjọ́ lọ kóòtù. láti ṣe. bẹ́ẹ̀ kóòtù bo lẹ ti ṣe. high court ní iná porúkọ yìí Fájuyì. àǹtí ẹ padà wálé ẹ sọ ṣé ńlá la ni àbí ẹ wà ń bí. mo wà bí sọ. ẹ wà ń bí. àǹtí o ẹni ìwé ilé wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ sọ. tí ẹ ṣe. bẹ́ẹ̀ sọ. how many plot nílé yẹn. a plot ni sà. a plot. ìgbà tẹ́ wá sọ fún babaláwo pé ẹ̀yin lẹ́ni ilé kí ni babaláwo wá wí. ó ní òun ti rà ó ní òun ò dẹ̀ rà níra olè. ó lóun ò rà níra olè. bẹ́ẹ̀. bó ni Fẹ́mi yẹn wà báyìí. mi ì mọ̀ bí tó wà pàtó báyìí. ẹ dìde ná ẹ jẹ́ kí n pe bàbá yín kí wọ́n wá. ẹ káalẹ́ sà. yes. kí ló kọ yín sà. Babátúndé Àfúyẹ́. láti ìlú wo sà. láti Kẹ́rẹ́ Èkìtì. kẹ́yìn lọ́kọ àǹtí yẹn. no ọmọ mi èmi fúnra mi mo bí. ọ̀kẹ́ ọmọ yín ni. ọmọ mi. ṣé ẹ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọmọ yín yẹn. èmi gan mo ṣù dúró alẹ́ yẹn alẹ́ méjì mo rà lọ́wọ́ ẹ̀. lẹ́rà lọ́wọ́ ta ni. lọ́wọ́ Fẹ́mi. lọ́dún wo lẹ rà á. ní bíi. ẹ̀sùn ẹnu mọ́ pa òun yẹn. bíi 5 years síbi táwa yẹn sí 6 years mo rà àwọn ọmọ déètì ń tiẹ̀ mi ò mọ déètì. ní àdúgbò wo lẹ ra lẹ́yìn sí. ní omi olórí. tìlú wo. ti Adó Èkìtì ń bì í. ok ò ń gbọ́ yín bàbá. bá a ṣe ra àkọ́kọ́ ra ilẹ̀ tiẹ̀ gbogbo àwọn tó mọ̀ ń pa alẹ̀ wọn pọ̀ ọmọ mi kọ́ ilé sórí ẹ̀mí mo mọ́nìtọ̀ ẹ̀
so bí mo ṣe ń sọ pé nǹkan dáadáa nínú ilé ńlá ń kọ́ lọ àbúrò ẹ̀ tí mo tún bíle ọkùnrin nìyẹn ń lọ poli ní àdóńbì yìí náà àtọ́ra ilẹ̀ tí àkọ́lé yẹn ibẹ̀ ló ń gbé àtàwọn àbúrò ẹ̀ náà ok kò pẹ́ olóhùn ń ṣán ilẹ̀ léwájú ilé òun ọmọ mi bó ṣe ní kíní kan gún òun lọ́sẹ̀ nìyẹn wọ́n ṣe yọ níwájú ilé yẹn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ béèrè nǹkan tí mo sọ yìí aṣọ tó wọ̀ gan kò yẹ kó wọrú aṣọ yìí kó lè ra àyè gbé ẹsẹ̀ yẹn torí kété bíi ló ń jà bùtẹ̀bùtẹ̀ sílẹ̀ níwájú ilé yẹn náà níwájú ilé yẹn ló ti rí wàhálà yẹn ẹsẹ̀ wa ń já bùtẹ̀bùtẹ̀ bẹ́ẹ̀ ni nígbà táwa ń gbé kiri mi ò mọ̀ pé kò ní kú nǹkan tí mo pàdánù okokoko mi sí nìyẹn ní kẹrẹ tí mo lọ tà ọṣẹ yẹn mo fi tọ́jú ó ní fíríjì ó ní kẹtẹ gbogbo nǹkan tó ń tà ń ṣọ̀bù ló tà tá a fi tọ́jú ẹ̀ gbà tó wá yá ó ní dáàdì ń ó ní bóyá ọ̀gá Fẹ́mi ó lè bá òun rí ẹni gbé ilé yẹn kó máa gbé bóyá àwọn máa fowó ẹ̀ jẹun àti máa ná sí owó ọ̀sẹ̀ ń lóòdò la pé torí a ti gbọ́kànlé pé èèyàn wa ní. ìyẹn Fẹ́mi yẹn ní omi olórí. tí omi olórí yẹn náà Fẹ́mi yẹn kọ́lé sí. kò kọ́lé kò nílé kò lẹ́nìtì òṣùgbọ́n òun ló ń ta gbogbo ilẹ̀ ṣáìdì ibi tó wà ń bẹ̀ bá ṣe pé nìyí a rí ó ṣàlàyé ó ní tóun bá ti rí ẹni sí ilé yẹn o ọmọ mi náà wà nínú ìṣòro kan lágbára kò mọ ibi tó wà gan. ìyẹn ọmọ yìí ẹsẹ̀ yẹn ọ̀gá tẹ́ bá rí àánú ẹ̀ àṣeyín torí ogigun ẹsẹ̀ hàn lẹ́yìn o. ó jẹ. bẹ́ẹ̀ ni kọjá sílẹ̀ tí n bá lè ti wo ó ṣe wà yìí màá tó yin Ọlọ́run lógo. Olúwa ṣeun. gbà tí adédè gbọ́ lẹ́nu àbúrò ẹ̀ tó kọ́lé sí ẹ̀gbẹ́ dáàdì mi òun mà rí náà níbi ilé àǹtí hùn ìyẹn ni mẹni tó kọ́ sílé tó ti rí náà òkè a bá pè Máyọ̀wá báwo ni ó ní ṣèbó òun sọ fún mi nígbà tó wà ní àìsẹ̀gbá tó gbé òun lọ sílé pásítọ̀ madam kan síbẹ̀ ó ní ibẹ̀ ó ti sẹ́ǹdì 500,000 sóhun pé owó àdéhùn pé bóyá àwọn èèyàn fẹ́ máa gbébẹ̀ ní gbogbo wa fọkàn sí ó sẹ́ǹdì ẹ̀. tẹ́ ẹ fọkàn sí àbí tó sọ. owó tó sọ nìyẹn. ṣé tó sọ bí àwọn èèyàn fẹ́ máa gbébẹ̀. ó ní àwọn èèyàn fẹ́ máa gbébẹ̀. pé owó ó yá lówó yẹn ni àbí. rárá owó rẹ́ńtèjì la ní kó bá wa wá ní síbẹ̀ kó ká máa kọ́ àwọn yẹn máa gbé. ok ó sẹ́ǹdì owó yẹn kò tí ì sọ pé wọ́n ti kó débẹ̀ o ṣùgbọ́n kì í àti kó kì í fún torí anybody lè wá wo òun ò lè rìn so ọ̀dẹ́dẹ́ gbọ́ pé iná ti tàn níbẹ̀ lẹ́yẹ lọ sílé yẹn o ta ló ń gbébẹ̀ ó ní Fẹ́mi ò bá wa ṣàdéhùn wípé òun lòun fẹ́ kó sí ilé yẹn làdédé gbọ́ pé ó ní òun lòun kó sí torí ó ní ọ̀ra ló ń lo ilé ok ó ṣe wá lóore náà a lè fi bí san fún ẹ ó ṣe bí oṣù bíi mẹ́fà ó sẹ́ǹdì 50,000. ó jẹ́ 550. ó tún ṣe díẹ̀ ó tún sẹ́ǹdì 50,000. ó jẹ́ 600. ó dẹ̀ sẹ́ǹdì 150. ó jẹ́ 750. èyí tó sẹ́ǹdì mọ́ nìyẹn. tí wàá ní gbogbo ẹ̀. owó rẹ́ńtèjì la kà á sí owó rẹ́ńtèjì ni torí ọwọ́ ẹ̀ láti ra ilẹ̀ kò sí nǹkan kan tó pa á pọ̀ jù yẹn. bá a ti wá ń sọ̀rọ̀ yìí bàbá kí ló wá ṣẹlẹ̀ nínú ilé ọ̀hún. inú oṣù kọkànlá last year àdédé gbọ́ pé ìyàwó ọmọ mi ó fẹ́ lọ sọ́jà wọ́n wá pé ipe wá àǹtí ọkọ rẹ̀ dà ó ní kí ló dé tẹ̀ fi ń bèrè ó ní wọ́n mà ti mú torí ọmọkùnrin tó wà ń bẹ̀ ó dàbí Ìgbò ni ó ní wọ́n mà ti mú Ìgbò kan lọ sí ilé ẹ̀ tí Fẹ́mi fẹ́ ta ó ní wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ ó ti kú. wọ́n ní ìyá obìnrin ti kú. ó ní ó ti kú
sọ́run ló fògùn lẹ̀tọ́ ẹni tẹ̀ mọ́. bóyá òun ni. Mo sọ bẹ́ẹ̀, mo ń béèrè lọ́wọ́ yín. òun ni. Ẹ má sọ bẹ́ẹ̀. òun ni tí o bá jọ òun ni ṣó lè sọ pé o ti kú. ok à ń bá bọ̀ mo ní o ti lè rìn ká kò dẹ̀ sí problem torí o ní kó máa dúró sájọ́ mọ́ kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé mi ó ra kíọ́sì síbẹ̀ ó wá ń ta nǹkan padà o dúpẹ́ lọ́lọ́run gbogbo nǹkan tó ń fẹ́ o ti rówó rà síbẹ̀ tó ń ta nǹkan ẹ̀ ok ó wá da January yìí wá ní ok o ẹja lọ sí omi olórí wọ́n ní orí ọmọ ọkùnrin kan ó sọ pé àwo ló ń gbébẹ̀ babaláwo ló ń gbébẹ̀ pé olóhùn rà á lọ́ọ̀yà kan mo ní òjé nílá ni fẹ̀mí gbá òjè ló ń yọ bó ṣe ló ń yọ mo wá débẹ̀ mo bá babaláwo ọ̀rọ̀ babaláwo àbọ̀rú àbọ̀yè mo ní báyìí la ṣe gbé àwo ẹ̀ṣẹ́ fún babaláwo mo ní èmi gan náà babaláwo ni kíá ó já sí mi lọ́wọ́ ó tò pẹ̀rẹ̀ àwo pàdé àwo mo wá béèrè lọ́wọ́ ẹ̀ Ọlọ́run mo sì dúpẹ́ mẹ́pa dánù ọkàn nínú ọmọ mi Ọlọ́run ṣeun mo wá ní pẹ̀lẹ́ ó ní ṣé 700,000 ni wọ́n ń ta lé ní ó ní òun rà á lé 7,500,000 lòun rà á 7.5 lòun rà á. àwọn yẹn ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo wá ní pẹ̀lẹ́ ó ní òkè mo wá ní. ó lóun rà á 7.5. bẹ́ẹ̀ ni. so ṣe 10% wọ́n fún yín. èyí mi ń kó fún wa owó rẹ́ǹtẹ̀jì ni a lè kìlọ̀ ẹ̀ pé ènìyàn wa ni ó ṣe wá lóore. ẹ̀yin sì ṣàwo ẹ̀kan ló gbólóhùn awo. mo lo gbólóhùn awo mi yìí ṣe babaláwo bàbá ẹgbẹ́ CAC ni mẹ àlòkẹ́rẹ́ mẹ ṣàwo. ẹ kàn fèdè awo sọ̀rọ̀ láti lóòótọ́. ni o mọ torí fámìlì mi gan àwo ni wọ́n ṣùgbọ́n mi ò bá wọn pé iṣẹ́ ṣọ́ọ̀ṣì ní ìtèmi. mo ń gbọ́ yín bàbá. bí mo ti gbọ́ ṣé ká lọ fẹjọ́ yín tó àwọn ní rárá ó nù á pè mí òun á bá sọ̀rọ̀. ṣé babaláwo yẹn. ó ní mo ní gbọ́ bó lo ti ń ṣiṣẹ́ ìbò ló ń gbé tẹ́lẹ̀ ó ní Ìkẹrẹ́ ló ń gbé bó ló ń gbé níbẹ̀ ó ní ilé àbá aláre ní Ìkẹrẹ́ tó kú ló ń gbé mo ní ọ̀dẹ̀ wá mọ̀ mí ó lóun mọ̀ mí mo ní kò sáwo tó wà gẹ́rẹ́ tí ò yẹ kó mọ̀ mí mo gbé kí á lọ kà bòròrò ó ní ká mọ̀ lọ fẹjọ́ sùn ó lò wá ó ní wọ́n á ṣe àtúnṣe ó ní kó kára àti jáde nílé mi o kó kára àti jáde nílé ọmọ mi o ta lé fún Fẹ́mi o mo ní òkè wá mo ló ti rí ìwé tó ní òun fi ra ilé lọ́wọ́ ọ̀nà òfun àti ìwé tó ní òun fi ra ilẹ̀ ó ní gbọ́ bàbá ọmọ mi sọ pé ìwé ilẹ̀ òun ó wà lọ́wọ́ òun mo ní àlè kó wá síbí ìwé wà ń lè àmàrètálẹ̀ àmàrètá ilé ká rìlíìsì nǹkan kan fún wọn mo ní wọn lè ta ilé yìí kèmí kí máa ní signation sí rìsíìtì tó fi ta lé fún mo ní rìsíìtì yẹn tí n bá ti àgbàyà máa dínkù ẹ̀ kó wá ó ní ó lágbára báyìí o onílọ́wọ́ yìí onílọ́yà yóò tà á fún onílọ́yà òun àti lọ́yà wọn àjọ àpàdé níbi tá a bá ti fẹ́ jọ pàdé kára kó jáde nílé mi ò ta lé fún ẹ olóhùn á rí àtọ́jọ́ olóhùn á pè mí ó gba nọ́mbà mi ó fún mi ní nọ́mbà tiẹ̀ ó wà lórí sẹ́ẹ̀tì mi báyìí. ṣó wá pè yín. àtọ́jọ́ yẹn kò pè mí. ṣé ẹ pè é. mo pè é ó ní òun ti rí lọ́yà òun ti rí Fẹ́mi mo wá ní kí ló dé tí ó lọ síbi ọ̀sẹ̀ kẹrin báyìí mo ní o ò rí mi pè torí ẹlẹ́kẹta tá a máa wá síbi lè yí. ló kọ yín lẹ́ẹ̀kan sí. Babátúndé Àfúyẹ́ lórúkọ mi. ẹ dìde bàbá. ẹ àǹtí ẹ wá.
ṣé ìwé ilé yẹn wà lọ́wọ́ yín? bẹ́ẹ̀ sà. ìgbà tẹ́ ẹ ra ilẹ̀ lọ́wọ́ rẹ̀ èlò lẹ ra lẹ̀? mo ra lẹ̀ ní 115. 115 Bẹ́ẹ̀. lọ́dún wo? ní 2019. 2019. ẹ jẹ́ ń wo ìwé tí wọ́n ṣe fún ẹ jẹ́ ẹ fi ẹmu lọ́wọ́ báyìí ẹ kọ́kọ́ ṣe báyìí. ìwé ilẹ̀ ni ó wà lọ́wọ́ yín ìdí ọ̀kan lọ́ọ̀kan mo ti ń wò báyìí. Okay, in the Court of Justice, Ekiti State of Nigeria. Ó ti ẹ mú wá ẹ fi hàn àwọn èèyàn ẹ máa wọ ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára ẹ wá tẹ́ wà lórí YouTube ẹ máa wo ìwé yẹn lọ́ọ̀kan báyìí ẹ bá ń dáwọ́ yẹn padà fún wọn. kílẹ̀ pé ó kọ Fẹ́mi yìí àǹtí. Fẹ́mi Ọmọlọ́lá. Fẹ́mi Ọmọlọ́lá ń bo ní ń gbé. mi ì mọ ibi tó ń gbé pàtó báyìí. iṣẹ́ wo ló ń ṣe? kò ṣiṣẹ́ kankan kò ń talẹ̀ náà ni. àǹtí kí lẹ fẹ́ gan báyìí? máa ṣe orílẹ̀ mi gbà padà. kódà Mr. Fẹ́mi Ọmọlọ́lá ẹ̀ka alẹ́sà ọ̀rọ̀ yẹn fẹ́ dàbí pásítọ̀ kan ní Adó Èkìtì náà ló ti ṣẹlẹ̀. òun ló ríran pé àbọ̀dí ti wà nínú ilé yàrá 12 òun náà ló tún padà kó wọnú ilé ọ̀hún àtọmọ àtìyàwó rẹ̀ wọ́n padà kó wọlé ọ̀hún ládó yìí. ìgbà tí wọ́n kó wọnú ẹ̀ wọ́n ń gbé bẹ́ẹ̀ wọ́n ń ṣe yọ̀tọ̀mì. ìgbà táwọn tó tí ẹni tó fẹ́ gbalé lọ́wọ́ rẹ̀ tí ò rí lé gbà àṣé pásọ̀ ti lọ ṣèwé ilé lẹ́yìn bí irú èyí náà ni o. ṣùgbọ́n Ọlọ́run fún wa ní yàrá 12 yẹn gbà padà ní Odò Adó lọ́nà local government ńgbà náà tí mo sì mọ̀ pé àti ìgbọ́tẹnu Fẹ́mi o tá a bá gbọ́ tẹnu Fẹ́mi látò mọ ẹnu ẹni tó lòun ní nǹkan la gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ àwa mọ̀ bóyá bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àárí ìwé tí wọ́n ṣe nílé ẹjọ́ wà ń bí mo mọ̀ ti fẹ́ ka nǹkan kan bẹ̀ síta ni mo mọ̀ ti fẹ́ ka àwọn nǹkan kan bẹ̀ ta ni ó wà ń bí tí mo sì mọ̀ wípé mo mọ̀ pé Fẹ́mi náà Mr. Fẹ́mi Ọmọlọ́lá àwọn náà ò ní ẹ̀rí tiwọn a fẹ́ rí wọn lọ́sẹ̀ tí ń bọ̀. bàbá aláwo ẹ̀ka alẹ́sà àbọ̀rú àbọ̀yè bọ́ ṣíṣẹ́ sà ewé mọ̀ jẹ́ o ẹ dákun sà tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ́ ń gbé ní ilé tí Mr. Fẹ́mi Ọmọlọ́lá tó tà fún yín ní Omi Olórí ó dáa àǹtí àmọ̀rẹ́tì lọ́sẹ̀ tí ń bọ̀ àti bàbá.